a ti wà láìpẹ́. Tó ti pẹ́. Ẹ̀kú ti ní ìlú ẹ̀pẹ̀tẹ̀ kan bẹ̀rẹ̀ fún nọ́mbà. Yàrá ìyá lẹ̀. Ẹ̀kú ti ní ìlú ẹ̀pẹ̀tẹ̀ kan bẹ̀rẹ̀ fún nọ́mbà. Mọ̀lẹ́ yìí ti máa ní jó yẹ́rí jẹ́ lóto. Ọ̀rẹ́ mi tó máa rí ẹja. Ọ̀rẹ́ lọ sẹ́jẹ̀ lọ. Yẹ́rí jẹ́ lóto. Ẹ jẹ́ kó máa lọ. Ìjà tó lù sí sàrẹ̀ ló jẹ́ kó máa jó rẹ̀. Ìjà tó lù sí sàrẹ̀ ló jẹ́ kó máa jó rẹ̀. Jọ̀wọ́ má ti dùn wẹ̀yìn bọ̀dì lọ́wọ́ rẹ̀. Èsì ti fẹ́ yan gbá. Olé ti fẹ́ yan gbá pẹ́ tí ojú kò stúdíò ṣe kọ́ báyìí. Jọ̀wọ́ má ti dùn wẹ̀yìn bọ̀dì lọ́wọ́ rẹ̀. Ìwà lẹ́ni ó sì lọ tẹ̀lé lọ. Àwọn ẹ̀dọ́. Ìwà lẹ́ni ó sì lọ tẹ̀lé lọ. Tọ́jú ẹ̀dá. Mo lè máa ní bí ìjọba. Ìgbà ìdá àwọn ilé. Lájọ́ mọ́ lè lọ bọ́ sí. Lẹ́ni àti dé tẹ̀lé àti dé tọ̀gbọ́n tìjìnlẹ̀. Bó ṣe ń lọ lẹ́tọ̀ọ́ ṣé wọ́n ìgbàgbọ́ orúkọ tèmi Bíọ́lá Òjésànyà Bíọ́lá lóde ayẹyẹ obìnrin kan ṣoṣo ìnákílẹ̀ ìjẹ̀búrẹ́ ìmọ̀kùnrin rí àrẹ máa ní kíní náà rí àrẹ máa fọ́kàn kíní náà rí káàrin bá dúró nínú ọkọ̀ yẹn fọ́hún ìmọ̀kùnrin rí wọ́n máa ti mọ fọyín kan tàbí kùsì lẹ́ni ọmọ aláàdùn máa ṣe ń pẹ́pẹ́ o èmi àtọ̀rẹ́ mi kó o bá ń gbọ́ Susan Àwòṣọ̀gá kó o bá ń gbọ́ Arógí kó o bá ń gbọ́ Nuwa Media èmi àtọ̀rẹ́ mi rà àjọ máa láòdù rẹ̀ àtijọ́ wà tipẹ́tipẹ́ náyé níkà gbóhùn ráfẹ́fẹ́ nẹ́tìyè káàbá ń sọ nípa ọ̀rẹ́ mi rèé gbajúgbajà òṣèré oní tíátà ló wà ẹ mà kéré ọ̀rẹ́ mi náà ti gbìyànjú náà ayé lágbára Ọlọ́run àjọ máa wá ara ẹni nù àṣeyẹgbà rẹ̀ èmi àtẹ́rẹ̀ rẹ̀ máa túkọ̀ ètò nẹ́ẹ̀ni ènìrọ̀ ọjọ́ ìbí rẹ̀ o ènìrọ̀ tó ní ṣe ọjọ́ ìbí nẹ́ẹ̀ni táwọn ń gbà nàdúrà dédé ìkọ́ alárẹ̀rẹ̀ ní kíkọ àmàwánu bọ́ aṣelúgbálúgbá rẹ̀ náyé èmi àtọ̀gá mi bàbá lẹ́yìn rájọ́ kí náà rọ̀wé tìfẹ́ náà ìyẹn náà ti kí ní olúwo ọmọ ọlọ́jọ́ ìbí náà rọ̀wé ọ̀rẹ́ mi ò máa ń gbóhùn afẹ́fẹ́ jí kọ́ mọ̀ fọwọ́ ní gbọ́dẹ̀ àbíkẹ́ fọwọ́ sọ́sẹ̀. Mo kí dédé ẹni o ní Akílẹ̀ Ìjẹ̀bú pátápátá bó ṣe sọ náà nǹkan orúkọ mi rí Susan Àwòṣọ̀gá ọ̀rẹ́ tímọ́tímọ́ mi rí Bíọ́lá wà Bíọ́lá lóde ayẹyẹ ajúṣe rí dédé ẹni o. àìṣe òye mi ẹbí sọ ló wẹ fọ ọmọ aláàbò náà ló máa fi pẹpẹ bó ṣe ń lọ nábàlá ọ̀dọ̀ ẹni ní bòbé bó ṣe ń lọ náà dánwẹ náà ọ̀rẹ́ mi àtọ̀rẹ́ mi máa jọ tukọ̀ nínú àwọn ènìyàn kan máa ń pè àròdù àwọn lóhùn àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ rà wá fún un ní dédé Akílẹ̀ Ìjẹ̀bú ní bòbé bó bá ti mú bó bá bọ́ lórúwó ẹ̀rọ ayélujára wọ́n máa lọ lórí ẹ̀ka àròdù black Nuwa Media wà á ti rọ́ ọ̀rẹ́ mi ní bòbé àwọn ọ̀rọ̀ ìjẹ́fọ́ òun lọ nágbègbè bó ṣe ń lọ nọ́ọ̀tù ọ̀rẹ́ mi máa ń túkọ̀ lórúwó afẹ́fẹ́ tí mo fọ irọ́ mi ṣe lórúwó afẹ́fẹ́ má bọ̀ jẹ́ kájọ́ fi ọgbọ́n kọ́gbọ́n nìyí ní ọjọ́ ìbí rẹ̀ má bọ̀ jàre jẹ́ kájọ́ sọ̀rọ̀ ẹ̀bùrú kò máa wá ọ̀rẹ́ mi ò Àwòṣọ̀gá Susan èmi rè o àwẹ ló máa ń sọ̀rọ̀ èmi rè o màmá wẹ́ tì a máa ṣe ọyẹ mi. bó ṣe ń lọ náà ní sáà má ṣètò náà kọmọ torí dédé àwọn ọ̀rọ̀ rà máa tukọ̀ nínú ọ̀dọ̀ rẹ̀ náà máa pọ̀ síbi ọ̀dọ̀ rẹ̀ máa ti gbé béèrè èsì wàhálà ẹ̀bùrú ìwé máa dáhùn ìbéèrè yẹn náà ṣẹ̀ṣẹ̀ ẹlẹ́kùn ara fẹ́ ní ṣe. bó ṣe ń lọ nínú ìgbéyàwó èyí jẹ́ fọ́ àwọn èèyàn àwọn ọmọ ẹni èyí jẹ́ fọ́ kan bá ti ṣèyàwó ọdún méjì mẹ́ta tí wọ́n máa fọ́ túká ká máa fọ́ kí ìdẹ̀ṣẹlẹ̀ ká máa máṣọ o ká máa jẹ̀rẹ̀sì ká máa gbẹ̀bù dání àwọn aṣọ èyí jẹ́ fọ́ olówó ńlá rà máa mú lọ́jọ́ yẹn ká máa gbèléré ká máa pẹ́bù kí dédé ní máa lẹ̀ ju ká máa lẹ̀ kọ́nà mẹ́wàá kí dédé ní máa ṣe fọ́ àwọn ẹni ńlọdẹ ọkọ o ká máa pè gbá ká máa pè gómìnà ká máa pè dédé kan bá fọ lẹ́yìn ọdún méjì ọdún mẹ́ta ìgbéyàwó náà máa ń túká ìyẹn mo ṣe gbé ọ̀rẹ́ mi wá ní ìnìfọ Susan Àwòṣọ̀gá o wọ́n máa bẹ́ ní ìnà níbẹ̀ kí fà á kí wọ́n rò fọ ẹ fà á lọ́nà tèmi àwọn obìnrin kan wà wọ́n mẹ́tẹ̀ náà mú un ṣé mo fọ kí n tún yàbára rí bó bẹ́ẹ̀ yẹn o lè jẹ́ fọ ọkùnrin mi lé wọn
àwọn ọkùnrin ilé wọn máa fẹ́ àwọn yẹn àwọn ẹ̀jẹ̀fọ́ ọmọ ní fíìmù wọn lórúkọ náà máa lọ fẹ́ àwọn kẹyìn àwọn yẹn wọn ráyè tí wọn nìkan bá wọ̀ bẹ́ẹ̀ rojú wọn máa bá gbálẹ̀ fọwọ́ báwọn wọ̀wé ọ̀ṣọ́ màá láwọn wọ̀wé oṣù ẹjẹ ń ṣe wáyé ẹjẹ ń yà bàrà lọ́dọ̀ rẹ ní ẹjẹ ń yà bàrà ní gbọ́bẹ̀ ẹjẹ ń dókè náà mọ̀ wá. Ìjẹ̀búrẹ́ mi wà ẹgbẹ̀ sọ ọmọ alárẹ̀ ọmọ Ìjẹ̀bú alárẹ̀ òkàwádé ọmọ Ìjẹ̀bú alárẹ̀ òkàwádé. Inú mi dùn pé mo ṣọmọ Ìjẹ̀bú. Inú mi dùn pé mo ṣọmọ Ìjẹ̀bú. Àti ìdẹ́ padà o. Susan Awosoga káàbá délé ọ̀dọ̀ rẹ̀ wọ́n á fọ Jésù gbè mí náà ṣé wọn kàn ní Jésù gbè níbi iye máa ń pè àfọ Jésù gbè mí Jésù bẹ́ẹ̀ gbè mí ṣé ọ̀rẹ́ mi nìkan ní Jésù gbè ọ̀rẹ́ mi jẹ́ ká mọ̀ ọ̀rọ̀ mi nídìí ìgbéyàwó ẹjẹfọ ọdún méje ọdún mẹ́ta kan máa túká fífa tí wọ́n lè gbò fọ ó fàdídì ìgbé. mo ṣe ọ̀rẹ́ mi káàbá fọ ká wò ó ọ̀rọ̀ ilé fa ká máa túká ká máa bára ẹni jà ká máa bá dẹ̀ ṣe wọn ọ̀rọ̀ ilé fa òyeye ṣùgbọ́n wọ́n máa wò dẹ́ẹ̀dẹ́ ọpọlọ oró mi bá gbé máa fó bá ẹni sọ̀rọ̀ nínú èṣe pàtàkì ìdùnnú rẹ̀ òun rí ìbálòpọ̀ ọkùnrin àtòbìnrin ṣé ọmọ fọ àwọn bíbélì kóránù àwọn ojú mímọ́ ti dédé ẹni káàkiri fún iṣẹ́ sí inú rẹ̀ kọlọ́run máa dá ọkùnrin àtòbìnrin ṣó ń dá wọn pọ̀ wọn àjùmọ̀ máa gbé wọn àjùmọ̀ máa bára wọn sọ̀rọ̀ wọn á máa tẹra wọn lọ́rùn wọn á máa rẹ́ ara wọn tẹ́ lópin dédé náà wọn á máa bí sí wọn á dẹ̀ máa rẹ̀ sí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀run ilé fà á lè jẹ́ fọ́wọn ìbáfẹ́ra wọn ìbápẹ́ra wọn náà pàtì àwọn olè fún àwọn dẹ̀ ṣe wọn torí pé wọ́n ń bára wọn lòpọ̀ lọ́nà rè tẹ ara wọn la àkọ́kọ́ bẹ̀ òun rí ẹ̀sìn ṣé wọ́n fọ àwọn ẹ̀sìn kan wà nífẹ̀ẹ́ fọ ẹ̀sìn wáì àbẹ̀sìn wáì àmọ́ àwọn ẹ̀sìn kan wà rè jẹ́ fọ kẹba tí ń fẹ́ ara wọn iná ọkùnrin lóbìnrin kan bá tí mọ̀ fọ́ lágbájá àti tàmẹ̀jì wọn ti ń tẹ̀lé ara wọn máa sọ̀rọ̀ wọn pọ̀ kó ń bá dìkẹ̀ bá ṣègbéyàwó àgùdọ̀ rí fọwọ́ rẹ̀ ìyẹn yéyé orin dẹ́ ń ṣẹlẹ̀ rèwé kán bá ti rí ihò ara wọn kò bá dì alẹ́ ọjọ́ gbéyàwó wọn bọ́n fẹ́ bọ ara wọn ọ̀wọ́n fẹ́ bọ́ ara wọn ṣe ìgbà àtàwọn àti kòkó bàbá aṣàfún kan bá débẹ̀ èyí ọkùnrin ó lè ṣe kó fọ́ ètè ọ̀nà ọ̀run obìnrin náà àfọ̀ òun ṣe ọkọ òun gbọ́ òun ṣe ètè ọ̀nà ọ̀run ìtìjú lè wà níbẹ̀ wọ́n ní kọfẹ́sọ ríta fọrùn wáì ǹjẹ́ eyé kan tún fọ̀rọ̀ lọ wọn ènìyàn kan kọ ẹ̀kọ́ sí ìtìjú fọ ẹlẹ́sìn wá eré mi wá wọ́n gbọ́dọ̀ gbọ́ rẹ̀ nẹ́rùn mi nítorí fọ́ kí nìkan wọ́n ní ṣe orin ìyẹn kan ṣe kò ń bá dẹ̀ ti pẹ́ kò ń bá pẹ́ kó nìyàn wò mú kó nìyàn bá mu yé bọ̀bọ̀ kó o bá rọ́ mi yé bọ̀bọ̀ kó o bá ti ń rọ́ mi sí kó o ti ń rọ́ mi sí kó o ti ń rọ́ kó o bá dé àyè kan kò bá ti dé òpin ẹ̀mí rẹ̀ ṣé ọ̀dẹ̀ máa tó ká pẹ́ ọ̀kan ríyìn ìbálòpọ̀ ní bó ìbálòpọ̀ yẹn náà olómìnira ó lè ṣí kórádìfọ fẹ́ aya rẹ̀ àbí ó fẹ́ ọkọ rẹ̀ ó lè jọ wọn rè ti jẹ gbòòrò dàgbà àwọn apẹńtà sunta wọn lè ti pẹ́ ní gbòòrò àmọ́ kan wà ní ojú ọ̀nà ẹ̀kọ́ yìí ń bára wọn ṣe wọn máa dọ̀gbọ́n a máa tọ́jú ìwà àṣedédé náà kò bá dẹ̀ dìfọ àti dì tọkọ-tìyàwó àwa dìfọ wá rí mo fẹ́ kó ṣe sí mo fẹ́ kó hangi ẹsẹ̀ mi ríbẹ̀ kó goró mi ríbẹ̀ kó gbapá mi ríbẹ̀ ìyẹn kí a máa fọwọ́ ilé pa mí o àbẹ̀rẹ̀ sí ní pò oríṣiríṣi wọn máa gbéra kóńbà títẹ ọ̀nà kan lọ́rùn adìbọn níta fọ ìjà àmúwọ̀lé dẹ́ẹ̀dẹ́ wọn abẹ́rẹ́ sí ní kùn sí ara wọn ṣe ìyẹn lápá ìbálòpọ̀ èkejì ro owó wọn owó rẹ̀ ń bá ojú ọ̀dẹ̀ àmì ọ̀rẹ́ jẹ́ ọ̀rẹ́ méjì bá ti ń jọ ń ṣòwò ọ̀rọ̀ owó bá ti wọ̀ kò bá ti ń dìfọ̀ lágbájáre gbé oyè wá ilẹ̀ tẹ̀rẹ̀ ju tèmi lọ èmi rẹ̀ ṣe wà láì wà níbẹ̀ àdìfọ̀ ìjà ń ṣẹlẹ̀ àmọ́ kàbàm sọ̀rọ̀ owó núgbéyàwó ìfẹ́nukàn ìfẹ́nukàn ètòlé o àmọ́ owó yẹn wọ́n mọ̀ fọ olómìnira bó ṣe wà ní líkì rán wà ní gbàǹjà obìnrin lè rò fọ arákùnrin ìwòwò wà náwó rẹ̀ kí mo nídìí mílíọ̀nù 6 mo ní kí mo fẹ́ gba ara mi kí mo fáwọ ara mi ọkùnrin náà ó lè ṣe ó lè wò fún ọmọbìnrin ìwé ilé olówó ròǹgbẹ tí wà ẹni tètè lẹ̀mọ́ o bóyá ayé mi náà ní ìtumọ̀ ìṣèṣàn o so ìyẹn wọn máa kó pọ̀ kan máa fúgbọ̀ inú ìgbéyàwó yẹn kò má dẹ̀ dìbò wọn débẹ̀ ẹlẹ́ran ara rí dédé ẹni wà bá máa sọ̀rọ̀ kan kó rá dìbò òkú
afọ ìfẹ́ rẹ̀ ga jù rífẹ́ ìyá àtọmọ kọ́ ọjọ́ mìíràn ìrìn àjò kí iye wa gbé ẹrù tẹrẹ ọmọ àgbé tẹrẹ ìyá yẹn lè fọ ọmọ mi mo nífẹ̀ẹ́ rẹ̀ jíǹbẹ́ gbà dẹ́nu ẹrù rẹ̀ o lè rìn kò bá dé àyè kan àárẹ̀ màmá àkọ́sọ́ ẹrù rẹ̀ yéjìká rẹ̀ kò bá yá fà dání kò bá yá fọmọ mẹ́bìnú bá mi gbé díẹ̀ kó lè jù láti béèdè ibo bẹ́ẹ̀ yẹn irú ìrìn àjò yẹn náà rè wà nígbéyàwó kò bá ti pẹ́ kó sọ́nàkọ̀ rẹ̀ gbé bùkátà kò ti ń gbé kò ń bá rẹ̀ ẹ wo orú àyèrà wà ní àgbáyé náà dédé olù rónkàrí rẹ̀ èsòwò èsòrun jẹ́ dédé náà wà níbẹ̀ àwọn ọ̀nà ètí mi rí yàfùyàfù owó tẹ́lẹ̀ torí fọ ọrọ̀ ajé dẹ̀ lọ rókè bó ṣe yẹ kó rí dédé náà fà sí ẹ̀yìn obìnrin àfọ́ òye wá rí mo bírọ̀ òye wá ìró mu mi ó lè ṣọkùnrin rẹ̀ má sọ fún wa ìwọ retí sanwó nẹ́pà tẹ́lẹ̀ náà kì í ṣe kéde sàn owó nẹ́pà àdí ìfàkájá àdí pé wọ́n ń bára wọn jà kò bá pẹ́ kán bá rárá gbà sí mọ́ wọn fọwọ́n fẹ́ túká ètò ṣe pábá ń bá rí ibẹ̀ rí ká máa lù ara ẹni ká máa bára ẹni jà ká sọ̀rọ̀ àlùfàǹṣà ara ẹni rè máa de góńgó ká gbára ẹni nẹ́ṣẹ̀ ká fúnra ẹni nípa ká yọ̀ bẹ́ sára ẹni ọ̀rọ̀ yìí kẹ́ ṣe é ṣe ọkùnrin ẹnìkan rẹ̀ náà obìnrin àti gbọ́ ọmọ obìnrin náà wọn ọkọ wọn wọn ajá wọn kúlẹ̀ wọn àkọ́kọ́ kúlẹ̀ kọ̀ọ̀kan wọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan dúró ògiri òdòdó wọn orun wáyẹn kò ń bá ti de góńgó ẹ̀mí bá máa ń dáṣà kankan wà náà yà fọ́ gbàmínáyà jíǹsọ ní Gẹ̀ẹ́sì torí Gẹ̀ẹ́sì lórí bàbá máa wò sábọ̀ afọ it is good to fall in love indeed but stand in love ìtumọ̀ rẹ̀ rí fọ̀ má ṣubú inú ìfẹ́ ṣé ó máa ro gbogbo wáyé o ṣọpọ́lọ̀ rẹ̀ ṣí ilé o torí kò ń bá ti pẹ́ kan tí ń ṣe gbà gbó kò ń bá fẹ́ dé góńgó ẹ̀mí góńgó kẹ́mi mi bá fẹ́ yọ ṣé máa bẹ sẹ́nu sọ̀rọ̀ kàtàkì lọ́nà ọ̀dọ́ rẹ̀. Wọ́n ń kunu rẹ̀ káàdé àmì rí oríṣiríṣi olómìnira pọ̀ dáa àsìdì rárá ró wọn olómìnira lè fọṣọ gé nǹkan ọmọkùnrin rẹ̀ ṣọ́gé jùlọ olómìnira wọn kọ́ ọlọ́lù làgbàjà nílé rẹ̀ kò dédé oorun wáyẹn ó pẹ̀lú rẹ̀ máa ń fà kí àwọn oyin máa ń fọ́ wọn dẹ̀ ṣe mọ́ àwọn ọ̀fẹ́ kúrò níbẹ̀ ètò wà nú rẹ̀ rí ìfẹ́ gangan ṣe rí níwọ̀nba rí mo ti lónà ayé òye rí mo nẹ́ lẹ́yìn oore ọ̀fẹ́ Olódùmarè lẹ́yìn oore ọ̀fẹ́ Olódùmarè ọgbọ́n ẹni tó ìmọ̀ ẹni tó ètò olómìnira àfọ òun nífẹ̀ẹ́ làgbàjá òun nífẹ̀ẹ́ tàmẹ̀dù níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn àjọ máa bàrẹ yẹn bọ̀ a máa ṣe dédé náà ìní a máa júṣe a máa lọ ṣeré wẹ̀rẹ̀ rẹ̀ kò bá dẹ̀dẹ̀ ààyè kan ó ṣeéṣe ó lè ṣọ̀wọ́n ọrùn pẹ́pẹ́pẹ́ ó lè ṣe ọṣẹ ìfọyín rẹ̀ máa dá wàhálà ilẹ̀ àmì lè mọ̀ fọ ọkùnrin rí mo fẹ́ ẹ ṣàárẹ̀ jọ ẹ kọ ara ẹ níjànú wà ẹ kọ ara ẹ níjànú tọ̀hún yẹn ẹ ṣe gba ẹ ṣàwo dẹ́ẹ̀dẹ́ ìfẹ́ yẹn a máa kúrò níbẹ̀ a máa kúrò níbẹ̀ kò wá yá ìfẹ́ yẹn á lọ. ìfẹ́ rà dẹ́n sọ ẹ̀kẹ́ olómìnira ṣíṣe òun nífẹ̀ẹ́ aláì níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó lè ṣe ọ̀wọ̀n ìbílẹ̀ rẹ̀ ní tí gbọ̀ngbọ̀n fọ àfùpá àfikàn àfi kó o ní ọkọ àfi kó o ní aya adẹ́kọ̀ọ́ ní kọ́ni róun bá rí kóun ṣáà ti fẹ́ olómìnira ó lè ṣe òṣòǹkọ̀wò fọ́gbó jí ń fẹ́ lágbájá ẹ̀kọ́ lẹ́wà nínú àkọsílẹ̀ fún ẹ̀mí náà kọ́rẹ́ abẹ́mí náà náyà rí kí n bá dẹ̀ ti bọ́ de ààyè bọ́kàn kó ń bà tẹ́mi náà rún máa ń yẹn inú màá bá bọ́ tèmi lọ. so ìfẹ́ yẹn sì níbẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò ń bá dẹ̀ dé ààyè kan kó èsògùn rẹ̀ bulero ni ọba fi ìtọ́ ọmọ ọ̀ràn ọba ẹni fọ́ máa mú wo àmọ́ kó o bá ti pò símẹ́ǹtì rẹ̀ láti ilẹ̀ kó o kókùtà iṣẹ́ sọ̀rọ̀ inú rẹ̀ wọ́n yẹ pé iṣẹ́ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn àdúró ọkàn lẹ́rìn yẹn ètò dàbí ẹ̀rí àìrọ́mọbí ìyẹn rẹ̀ lẹ́wà yeye jù náà kẹráwí agànràn wà kọ́nráfọ̀ ẹlẹ́sẹ̀ òsì méjì ni kọ́nrá ṣe láti kan tí John sáyàdé ráwárá ayé rẹ̀ ti wọ́ rékí gbálágbájá ṣe rékí tàmẹ̀dù ṣe iṣẹ́ délé ìwòsàn ṣe ẹbírọ̀ náà fọ kì í ṣe ọkọ kì í ṣe aya ṣe ẹwọn ẹbírọ̀ délẹ̀délẹ̀ irúgbẹ́ ayé rọ́kọ́ yẹn ti gbé ó lè ṣiṣẹ́ ohun tí ní àwọn àìsàn kan ní kò ń kéré ní kò ń ṣì ń dàgbà ó lè ti ní àwọn àìsàn yẹn àwọn àìsàn oríṣiríṣi rèé máa ń ṣẹlẹ̀ rèé lè mú kí nǹkan ọkùnrin kó má di ọmọ mọ́ obìnrin mìíràn kẹ̀dẹ̀ rèé lè ṣe ilé ọmọ rẹ̀ ṣó ń dí àmọ́ kó lọ rí hospital kan dókítà bá rántí mò ń rún iye kan ṣe ìyẹn wà níbẹ̀ ètò ṣe pàtàkì náà rí ọ̀wọ́n àna
ọ̀wọ́n àná lóòótọ́ ọ̀rọ̀ wọn bá ní fọ́ kó ní ọba tí náà nà dáadáa kó lẹ́fọ̀ọ́ ọmọ burú fèsì wàhálà ayé ṣì wà o náà ìṣá àwọn àna kan wà rèé jẹ fọnúlé wọn wọn nà owó ẹ̀yìn àmọkànbá délé ọmọ wọn àyà ọmọ wọn á ṣe àjìyà àgbétán gbàǹgbà ìrìn náà bọ fún ọkọ fún ọjẹrun kàn bá má dìde wà gbọ dédé owó rẹ̀ yẹ kí lágbájá má fúnranṣẹ́ rí ilé lágbájá nílé òun ráyà rẹ̀ fúnra àgbá òun ráyà rẹ̀ fúnra àwo ó lè ṣaṣọrọ obìnrin yẹn wọ kórádìfọ ọmọ yẹn fẹ́ kórádìfọ yẹn tẹ̀lé lọ ilé rẹ̀ fọ ìfẹ́ lábá dọ̀bálẹ̀ abẹ̀bẹ̀fẹ́ kórádìfọ yẹn lọ wẹ̀ tí mò obìnrin rẹ̀ délé rẹ̀ rìn ìdọ̀tí kò bá má jáde ṣó má tó tán àmọ́ kò ti dí ìyàwó wọn yẹn kò ti ń pọ̀ jù olómìnira lè ṣọkọrọ máa fọwọ́ ẹ̀rí rèé kó má tọ́jú aya rẹ̀ rèé kó má ṣe gbá rèé kó má ṣàwo èṣì yẹn tí ó máa gbó tí ó máa kẹ́gẹ̀ẹ́ aṣọ tí ó máa kàn sí búbá ti ṣòkòtò tí ó máa dàgbàdàbò tí ó máa wọ́n mú dídó wọn ọrùn wáyẹn kò bá ti dìfọ́ tí wàá ń pọ̀ wọ́n dẹ̀ ní sọ ọmọ ní kọ̀rọ̀ dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ẹ̀ wọn máa kó sọ̀rọ̀ gbà onítọ̀ wọn nídẹ̀ rárá mú sí àwọn kan wà nẹ́ẹ̀ni jẹ́ amọ̀ èso yomira ilé ìdárayá mọ̀ àmọ́ rárá gbà sí olómìnirẹ́kẹ̀ wà rọ́bà ara láìwá léṣì nylon báàgì bẹ́ẹ̀ ṣe ń dá òmìnira rẹ̀ rún dẹ́yìn rún ẹ̀fọ́ èmi nídìí omi wọn ẹgbẹ́ omi wọn kẹ́ máa gbé lọ. ètò wá ṣe bẹ́ẹ̀ nú àwọn rímù ròfò òtún lè fà á òun rí àìsàn. Oní orin kan rí mo kọ nígbà kan mo pé orin yẹn ní fífẹ́ hàn inú àwọn ẹsẹ̀ orin yẹn mo bírọ mi ta lẹni tó wù kó ṣàìlera kò sẹ́ni tó wù kó ṣàìsàn ta lẹni tó wù kó fàrùn ló gbà kò sẹ́ni tó wù kó kú ní rèwerèwe olómìnira lè ṣàìsàn rè ṣe aya àbí ọkọ bí àpẹẹrẹ ó lè ṣàìsàn jẹjẹrẹ ọ̀rẹ́mìnà jẹjẹrẹ ọyàn jẹjẹrẹ ojú ara ọkùnrin jẹjẹrẹ ojú ẹ̀jẹ̀ àwọn orun wáyẹn ó lè ṣe ohun rẹ̀ má fà á má fọ èyí dédé ní rè nẹ àforítì èyí dédé ní rè nẹ sùúrù láti tọ́jú aláìsàn olómìnira ọmọ kékeré rẹ̀ ń wúkọ́ rẹ̀ ń sin ẹgbẹ̀rẹ́ kan àkọ́bá tí ń sin yéyé ju ṣé ń dẹ̀ máa fọ ọlọ́mọ wa gbọ́mọ àwọn orun wáyẹn pẹ̀lú rìn máa ń fà á dẹ́ẹ̀dẹ́ rí mo rí dẹ́ni wá ṣọ́ba lórí dédé náà rí àìṣòótọ́ wọ́n ní eré ẹ̀ náà ṣẹ́wó rè fẹ́ kóra fẹ́ kò ti bá sọ̀rọ̀ wò sọ́n fọ wò jẹ́rìí rẹ̀ wò jẹ́jẹ́ rẹ̀ o fọ náyénáyé rẹ̀ wé máa dẹ́ ìrìnnú iṣẹ́ róòyàn ní ayò yẹn àmọ́ bóyá torí pọ́nrán kan ṣẹlẹ̀ wò mú ugbò epo rẹ̀ wò tún fọ̀ wò bọ̀ rúgbòrò bẹ̀rẹ̀ sí ní jẹ́ gbòrò wé sọ̀rọ̀ ọkọ rẹ̀ jẹ́ ọkọ rẹ̀ bá ká ẹ́ adìfọ̀ èmi mọ̀ fọ wáì róòrí ó kẹ́ lè ṣobìnrin náà torí àwọn ọkùnrin náà ń ṣe gini ram sọ ẹ̀ wọ́n yéye wọn àwọn yéye wọ́n nà ẹ̀ṣẹ̀ wọ́n ní ọ́fíìsì ilé wọn kẹ́ rìfáìnì àmọ́ wọn ń ṣe ó lè ṣe ààrẹ rẹ̀ máa ka níjọ́ náà ó dá kálẹ̀dẹ̀ wà fọ èṣì náà bìrò èèyàn ní ayọ̀ ọmọ mìíràn náà wà olómìíràn ó lè ṣe omra ilẹ̀ òǹkọ ilé wé máa sọ̀rọ̀ kọ wé máa sọ̀rọ̀ ayafọ̀ ìbéèrè mo kù sí o ìbéèrè mo pọ̀ sí o wé máa ṣòdodo pẹ̀lú dédé tí ló ń ṣe kò dẹ́fọ̀ ò fẹ́ kí ìgbéyàwó yẹn kó wọ́ọ̀kì olómìíràn lè ṣe kò ń bá bímọ ṣó ń dẹ̀ máa mú ìfẹ́ ròǹnẹ sọ́kọ rẹ̀ àbí tí ròǹnẹ sáyà rẹ̀ ṣó ń dẹ̀ máa dànù kó rorí àwọn ọmọ àdìyù fọ ẹ̀làbọ̀yé wọn ẹ̀ àbí kọ́rí kọ́ dẹ́dẹ́ táwọn ọmọ mi tí ò bá ti jẹ́ káwọn ọmọ mi má bá mi sọ̀rọ̀ yẹn má ò lè ṣọkùnrin ò lè ṣobìnrin obìnrin rẹ̀ adágbére rọ́kọ́ rẹ̀ nílé fọ́ọ̀hún wá òun fẹ́ yá dé ibiṣẹ́ rò ń lọ yẹn rọ́ ni o ọ̀nà kan yìí sọ̀tọ̀ kan mí náà nù ṣàlàyé ṣó máa kọ timetable fọ ọjọ́ wáì aago wáì rò níṣẹ́ náà ọ́fíìsì àṣìkò wáì rò níṣẹ́ ọjọ́ kan ṣàrọ́kọ́ rẹ̀ rìn kíyàn rí timetable iṣẹ́ rẹ̀ ìyẹn bá láìsọ̀hún ìyẹn bá dẹ́yìn òde kò má délé ṣó ń bọ aya rẹ̀ àtàrà olè rẹ̀ ọkùnrin ọjọ́ ń ṣe kóróbá lórí bẹ́ẹ̀dì bí wàhálà ṣe ṣẹlẹ̀ rẹ̀ yẹn oríṣiríṣi ohun rẹ̀ lè fà á ẹlòmíràn kẹ̀ ó lè ṣẹ̀sìn rẹ̀ máa fa wàhálà mo rántí nígbà kan rọ́nà kan wá bá mi ṣáyà òun ṣí muslim aya rẹ̀ ìyẹn christian àmọ́ òun rẹ̀ máa ń gba aya rẹ̀ lórí ṣọ́ọ̀ṣì ìgbà mìíràn àfọ kílẹ̀ bá sóhun ohun àjókòó ṣọ́ọ̀ṣì wọn bá wọn ṣèsìn wọn jọ dẹ́yìn òrùlé àmọ́ ní generation fún ọ̀fẹ́ gba ayé ayé àwọn lórí ṣọ́ọ̀ṣì ṣá
kọ̀dẹ́ máa dé tàfọ́ kóun yá rí ọ̀nà ṣọ́ọ̀ṣì ráyà àwọn sọ àwọn lọ rí ẹ̀ka ṣọ́ọ̀ṣì àwọn ìwà níbẹ̀ yẹn bó wá ìró òun lọ ikọ̀ òun máa dé bẹ́ẹ̀ ṣó ń rí fọ borí ayé àwọn pé ìró òun yẹn ṣó ń dìbì àhéré lẹ́rùn oko ayé àwọn nìkan atọ́kùnrin kan rè wà ní ṣọ́ọ̀ṣì yẹn róhùn wà lórí òkèrè kóun ṣọ́ wọn ọkọ̀ ń dẹ́yà òun yìí nù òun dẹ́dẹ̀ yìí lè kàyà àwọn bọ́ọ̀ níjọ́ kejì ń sọ̀rọ̀ ayé àwọn pọ̀ èmi kọ̀ọ̀kan má lọ ṣọ́ọ̀ṣì gbòòrò fọkìm já ìsìn náà mo kó bá má lọ má kọ́ àwọn ọmọ mi dání o àwọn ọmọ mi o ìwọ̀n náà rí ṣọ́ọ̀ṣì borí mo ti mọ̀ ẹ̀ mọ́ wá rí wàhálà ṣẹlẹ̀ ọ̀sán kan orúkọ ṣàròhùn wà níbi iṣẹ́ ṣọ́n pè níbi iṣẹ́ fáyà rẹ ti kẹrù kúrò nílé o kí ìṣẹ̀lẹ̀ kí ìdè òfò kọ̀ọ̀kan ń gbà wọn láàyè fọkó má lọ ṣọ́ọ̀ṣì lópin dédé náà ṣàṣọ ń jí gbèsè bọ̀ oríṣiríṣi ohun wáyà mi dédé ti rán fún ìjà yẹn ọkọ rẹ ń gbìyànjú fọkàn parí ẹ kó lẹ́dẹ̀ gbọ́ràn sóhun lẹ́nu kó ṣe pa kó ṣàwọ éjú ṣe o àfi lásán fún oúnjẹ ṣe wọn. àwọn wáyà rẹ máa ń ṣẹlẹ̀ ní àárín àwọn ìgbéyàwó Ọlọ́run kó ṣàánú ẹni èso ní èpè èso ní èpè. ọ̀rọ̀ rẹ ti gbọ́ látàárọ̀ nínú Susan Awosoga Jésù gbèmí dárúkọ Jésù gbèmí àwẹ̀ ló ràn àwọn sọ̀rọ̀ rí Jésù gbèmí wà kọ̀ọ̀rọ̀ àìdè fọ iṣẹ́ ọ̀rẹ́ mi tí ó pin náà ẹ̀ka náà tún lọ sí tí mo wọ́ náà rọ̀ mí bọ̀ ní ọjọ́ ìbí rẹ̀ wà wá sọ̀rọ̀ wà abẹ́ni sọ̀rọ̀ ní gbòde aṣáájọ́ bèrè lọ́wọ́ rẹ̀ nìfọ̀ bó ṣe ń lọ nẹ́ka ìgbéyàwó náà tún lọ sí ọ̀rẹ́ mi kẹ́kọ̀ọ́ mi sọ̀sẹ̀ ẹjẹ́ mi dókè náà kára ìṣojú òpó ibé ilẹ̀ kára ẹbẹ́ni sọ̀rọ̀ tó dédé àwọn ènìyàn fẹ́ bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ sọ ẹni wáyé irun ọ̀rẹ́ mi dárúkọ yìí ní Jésù gbèdé dárúkọ náà tí ló sì gbé dédé mú dárúkọ ilẹ̀ yìí káàbá fọká wò ó dédé náà rè fà ìtúká náà ní ọkùnrin sóbìnrin ìtúká ọ̀rẹ́ mi tún sọ wé ọ̀rẹ́ mi ò Jésù gbèmí ìtúká yìí náà ní ọdún méjì mẹ́ta dédé náà jí ní dókè náà mọ̀ wá. Mélòó kọ́ ọ̀lẹ́ àwọ̀ ọ̀rẹ́ mi tún ó pọ̀ bẹ́ẹ̀. ọ̀kẹ́ ṣe fóònù fóònù. ṣé wọn gbàgbé fún ìkànnì alárẹ̀ẹ́rà ń pè dé etí ẹ̀fọn tẹ́lẹ̀ fẹ́ máa rújọ́ nínú ọgàn dédé ni ìjẹ́búrò wa mi sọ ní bòbé ṣé wọn bá ṣàti ṣe ní lárugẹ àlejò rà gbà nínú lórí ètò bó ṣe ń lọ irun àná ń bẹ irun àyànnàná nìní rí ìtúká láàrin ọkọ àtìyàwó ìyẹn bó ṣe ń lọ rè yẹn nígboro náà yìí bó ṣe ń lọ rè yẹn nígboro ẹ jẹ́ mi ṣojú òpó lẹ̀ kọ́kọ́rọ́ méjì péré lè ṣílẹ̀kùn ìdè wọlé káàbá ti dà kọ́kọ́rọ́ náà ríta máa mú tẹ̀rẹ̀ kó máa fi ṣílẹ̀kùn kó bá ti tán lẹ̀kùn ṣá máa ṣílẹ̀ rẹ̀ gbàgàdà 09137600719 07058885883 wọ́n fọ́ kí n pè ní ìpè má ti mú wọlé ní bòbí oṣù ẹ̀jẹ̀ ń bẹ́ gbòbí láàlá rẹ̀ wọ́n ti wọlé ní bòbí o sípè náà dákẹ́ láàlá rẹ̀ wọ́n ti wọlé. àwọn èèyàn àpòtù náà. ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ kó orúkọ ọmọ ẹgbẹ́ ti ń pè nìyí. àwọn ọmọ jagun làwọn ń sọ̀rọ̀. láti bó Ìjẹ̀bú Òde àwọn jagun náà á máa wá àwọn èkì náà ṣe ìwà rẹ̀. àmì àwọn ẹgbẹ́ yìí náà. bó ṣe ń lọ nínú tí a jọ sọ̀rọ̀ lórúkọ ìtúká láàrin ọkùnrin sí lè jẹ́ fọ́ bó ṣe ń lọ́ọ̀rẹ́ yẹn nígboro wọn bá ti bára wọn gbé ọdún méjì mẹ́ta fọwọ́ ti túká ní ara àfi gbàlejò ẹ̀mí wa nínú ẹ̀bẹ̀ ní dásí. ó dá wà. àkọ́kọ́ ìdúró sọ pátá òdodo ni àmọ́ ìtúká lè wáyé láàárọ̀ àwọn ọlọ́kọ láyà èyí pọ̀ jù ọwọ́ wọn kì í nà. bó ṣe ń wà. wọ́n mú tú àmójútó ìtì lára ọmọ àti. níkèyí àbádọ́mọ ìbá ti lọ ibi iṣẹ́ iye tí gbọ̀nà tẹ́lẹ̀ lọ ọ̀rọ̀ bá dé
máa kó wọn sí àwọn alábàágbé àti kó lọ jókòó sí ṣọ́ọ̀bù kan. Ṣọ́ọ̀bù wọn lọ jókòó sí wọn máa rán wọn níṣẹ́ bọ̀dá àdúgbò a máa pè wọ́n. Ó ń bẹ lọ́mọ mìíràn ọmọ ọdún méjìlá wọ́n ti fi a máa rán wọn ní kò a máa rán wọn ní mìíràjì. Èló ìṣẹ́kù ó kù náírà lọ́dọ̀ àrùn èló ìṣẹ́kù ó kù tọ́rẹ̀ lọ́dọ̀ àrùn wọ́n ti bá bẹ̀ wọ́n ti ń bá wọn fún ìgbà ìwọ̀n láì jẹ́. Ọmọ tí bàbá ṣe jẹ́ láti ọmọ ọdún méjìlá ọmọ ọdún mẹ́rìnlá. Ẹ̀fẹ̀ jẹ́ kí ni ẹ̀kọ́ sí ẹ̀fẹ̀ fọ iye ọkọ̀ lè dọ̀rọ̀ sí ìgbà ọkọ̀ lè dọ̀rọ̀ sí. Ẹlẹ́ẹ̀kejì wọ́n fọ àwọn ọmọ ẹni yìí wọ́n mọ̀ ọ́n pé ní ìpè rárá. Owó pọ̀ láti fi fẹ́yìn. Kọ́mádọ́gbọ́n ọmọ yìí omi bẹ́rẹ̀ ìdá mẹkáníìkì ni ọ̀. Ọmọ yìí dá fọgànáìsà ni ọ̀. Ìwé ìṣúkọ̀ọ́gbà ni ọ̀. Àti ní àwòsílè láì ọlọ́run ti jẹ́ kí máa fi ṣe. Àwọn ọmọ máa rán ọmọ rẹ̀ dìrun náà yìí kó dìrun kó gbé bẹ́ẹ̀ kọjá ládùúgbò àti tó gbọ́ lọ́sọ̀rọ̀ wá ní. Kó jẹ́ tìlú. Bẹ́ẹ̀ ni ó lọ́gbọ́ ó yá ní àwọn ilé ìtajà ó rà àwọn tó wọ́n fẹ́ ta lọ́nà. Òun máa ti di ọjọ́ kejì. Ó ti mọ́kọ wáyé. Àwọn ọmọ ìpè dáa ṣe ń ṣe àwọn àríkàn lọ́sì àwọn ará àpáàrí sí ìyàwó wọn. Kára parí ìyàwó tó máa bọ́ níta. Wọ́n fẹ́ fún ọkọ ìyàwó níta kékeré. Ilé òun gbà ilé lọ́jọ́ ti wọ́n á máa yá kẹ́ bá mú òun níbi òun tẹ̀lé fẹ́yàwó wọn. Àì kúrò níbẹ̀ o. Bí wọn kọ lọ́ọ̀rì dá mi fúnra o. Àì kúrò níbẹ̀ o. Nítorí fọ òun rànjọ yìí láàrin ara wọn. Nítorí náà iye ẹni rẹ̀ ló wáyé ọgbọ́n àti ìmọ̀ àti ọlọ́run abára ti ta wọn lọ́wọ́. Ẹni tí fún àtàrà sí àlọ́wọ́ àti ìgbìmọ̀ ẹ̀wọ̀n. Ẹ̀kọ́ ilé ká padà sí ká má torí fún àgbo níbi àwọn ọmọ ẹni àmójútó wọn. Ìjọba sábà tí kúrú ọkọ ti bá tẹ̀lé ìyàwó ti bá tẹ̀lé lọ sábà kọ̀ọ̀kan wọn ní ẹ̀ lọ́jọ́kọ̀ sí ìdíyẹ nǹkan ládùúgbò yé kí wọ́n lọ́jọ́kọ̀ sí ayé tó ń fẹ́ ẹ̀ yóò ti ṣe pa ò. Tó ọ̀rọ̀ ìjọ nǹkan ọ̀gbọ̀dà tẹ̀lé pọ̀mọ̀ ládùúgbò ẹ̀sẹ̀ níbọ̀dì rẹ̀ máa sọ̀rọ̀. Ọmọ ọlọ́mọ rẹ̀ ń pẹ́bílé rẹ̀ ń jẹ́ abẹ́gúnlé. Àti bẹ́ẹ̀ wọ́n kí bẹ́ẹ̀ ní gbàgbé ọmọ ẹ̀jẹ̀ atọ́kùnrin àtòbìnrin wọn. Èyí nìkan mójútó wọn máa lọ sí ìyàwó máa lọ bọ òkè nìkan tí wọn tẹ́wà fóònù èyí náà wọn jẹrẹ àwọn máa sì tí wọn náà jọrọ owó tí kò tó ìpìlẹ̀ rífọ káfíńdẹ̀rọ ọlọ́run kọ́ wọn ní ìwé. Ìgbésẹ̀ òbí gbọ́dọ̀ wá wáyé ọjọ́ kan láàárín ọ̀sẹ̀ kọ́kọ́ ọmọdé kan ṣàlàyé wọn. Wọ́n ń pè láyé ìdè káwa ṣe láyé ìdè. Ọmọ àwọn ọmọ àwa ṣe sọ́pọ̀ ní òkò ká gbádùn ká rówó ká náwó wọ́n ti sọ fún àpèjọ pé a ń lọ jábọ̀. Ìbẹ̀rù ọlọ́run rí sí ló jẹ́ kó ká fún máa wù àrí máa ṣe ohun ehun. Nítorí náà ilé iṣẹ́ alárẹ̀ ń dá orí nípa ọ̀jẹ̀ ọ̀. Ẹ ṣe o, àmọ́ wa lánàá má ṣe mọ́. Jésù bèèrè ẹ̀wọ̀n máa máa dáhùn béèrè nígbà. Láàlá rẹ̀ ọmọ kan tí wọ̀lé ní gbogbo kó orúkọ wọn lẹ́sìn pẹ̀lú. Látọkọ dé ọdún ọdún. A máa wá àwọn ẹbí má ṣe ìwà. Mo kí ẹ ní gbẹ o. Mo ń gbọ́. Ẹ ra sà. Ẹ̀pẹ̀lẹ́. Àwárí yẹn sà. Àdúrà ẹ̀ ní agbá o. A máa ṣe ọba ni. A dùn ọkọ̀ àbálẹ̀ o. A ṣe sà. Gidi ọ̀rọ̀ lóhun wà. Wọ́n káàbá máa sọ láti ní dọ́là. Táwọn bá sọ fún ọmọ ṣùkúrù lọ́kàn. Ṣùgbọ́n lọ́jọ́ tẹ̀lé. Lẹ́nu ìfọwọ́tọ́nu wọ́n kò gbìyànjú lọ́wọ́ fún ẹ̀rí ẹ̀kọ́ bí ẹ̀kọ́ náà ẹ̀kọ́ ìtẹ́lọ́rùn ẹ̀kọ́ ìfaradà. Ẹ̀kọ́ kéèyàn gbìyànjú àpélébú rẹ̀ ẹ̀kọ́ yẹn tọ́lú gbọ́n dídé ènìyàn lọ́wọ́ o. Ìkálẹ̀ ń fọ́tọ̀ ọmọ ìsìn yìí, òwe àwọn ẹ̀kọ́. Wọ́n ti rẹ̀ ti bímọ méjì lọ́kọ̀ ọ̀kọ́ kí yẹn tó ń kọ̀ọ̀kọ́. Èyí tí bímọ mẹ́rin ń kọ́. Ní ẹ̀dọ́ fọ̀ mú kọ̀ọ̀kọ́. Ní ẹ̀dùn kọ̀ọ̀kọ́.
tó kábà wá kábà kó àìsàn àti ìfaradà ibi wọn láwá ìlú máa wáyé ọ̀nà gbà tó lè kú rẹ̀ nígbà tó tó lọ́lọ́run fọ́ tèmi rè ṣùgbọ́n àìgbà tó lè kú rẹ̀ ni ọlọ́mọdé kọ́rọ̀ àrùn aláwà kó dàbí ẹ̀sìn. ìbá mi káwọn ẹ̀rí sí ìjà bá ti ń ṣẹlẹ̀ nígbà ìyàwó káwọn ẹ̀rí sí. Tíjà bá ń ṣẹlẹ̀ sọ́mọ ẹgbẹ́ rẹ̀ kó bá yá kábà gbàdúrà kó bá yé mọ́. kò bọ́ tó ní lúlùdé ńkọ́. Gbogbo tó lè lúlùdé gbogbo ṣíbíbí náà lè máa mú lẹ́yìn gbọ́ torí sọ̀rọ̀. Ṣíbíbí náà wọ́n eré bá tẹ̀ wá gbọ́ àríbọ̀ ìkọ̀kọ̀ ni lẹ́sẹ̀ kọ̀tọ̀gbọ́ kíkọ̀ sílẹ̀ máa wáyé o pétọ̀gbọ́n o. Wọ́n rí kò ní kí wọ́n ni wọ́n wáyé. Ìdìbò ọ̀hún ọlọ́mọ kan. Ìyàwó orí ẹni lè ṣe ìyàwó ìjọ kẹta àrùn sí ìyàwó hàn síta. ṣíyẹn kú gbòòrò. Ọkọ mi o níbi ṣùgbọ́n ìbádẹ́ ti jẹ́ bọ́ lílù bàmùbàmù tí mi máa fara hàn tí òun èèyàn máa mọ̀ bọ́ àwọn ò má pa rẹ̀ ọ̀pọ̀ la wá ìsinmi láfẹ́ ìsinmi kọ́kọ́ dífẹ̀ kó la ní ìsinmi rà rẹ̀ níbi pọ̀pọ̀. Pápá náà yìí náà ìdẹ́dẹ̀ ń jà léráyé ìjà ẹ̀sọ́ ní ìráyé ìjà wọ́n á máa jẹ èdè jẹ́ kó yàn lágbára ọkùnrin lè jà kan náà má jẹ́ bọ́ bàmùbàmù mẹ́wàá lù ẹ̀dá. Wọ́n á máa jẹ wíkì everybody náà yìí. Ẹ̀fọ́ olùkọ́ dẹ́gbẹ́ ìtajà ọ̀pọ̀jọ́ máa ń ìjà rẹ̀. Ṣé lọ́mù yẹn gbogbo ìfaradà? àti ìforítì. Bẹ́ẹ̀ ni ìforítì. Tí wọ́n forítì nípa ìlú náà wọ́n gbàgbà o. Aláàrẹ̀ máa bọ̀ jẹ́ o. ó bọ̀ létí wọ́n ṣe òbẹ̀. iye ẹni rà gbé wá ní ènìyàn ọ̀rẹ́ mi àtàtà ló wà. Jésù gbé mi Susan Awóṣọ̀gá awẹ́lóhùn àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ arójú Nua Media ìjẹ́fọ́ lóríwọ̀ ẹ̀rọ ayélujára lórí Instagram lórí Facebook lórí Twitter lórí èrò máa pọ̀ lójú òpó níbo ní ìgbẹ́kẹ̀ ní láàárẹ̀ àwùjọ ẹni oyin ọgọ́ lédè ní. Àti bàbá ẹ̀ sọ̀rọ̀ láti Ògùn Ṣúgà bẹ́ẹ̀. a máa wá àwọn tí máa ṣe. Àgbẹ̀ àti jẹjẹ nígbà nígbà tó gbé ọwọ́. àṣẹ ọ̀dọ́ yìí ọ̀rọ̀ lápẹ̀ kẹ́dùn nínú ó yẹ bẹ́ẹ̀ ní dá sí i. Ẹ̀ẹ́dọ̀ lórí wà nínú wọn ẹ̀kọ́ ilé ní àwọn obìnrin. Èmi ẹ̀ wáyé ìdá tó bí ìyá rẹ̀ lásán káàkókò tó bí ìyá ìkàlẹ̀ ìgbà tó ní ti fi rè. Ẹ̀ẹ́dọ̀ lẹ́sẹ̀ máa ń sọ̀rọ̀ iṣẹ́ wọn máa bá wọn lọ́kọ̀ máa rí báyìí. Àwọn máa gbà áùsì nìkan. Èmi wá dá ọlọ́pọ̀ èèyàn mélòó bí wọ́n rẹ̀ kò sọ ní áùsì ilẹ̀ máa gbé ilẹ̀ máa tàrí lé. Èèyàn mélòó ta ń ṣe gan o nínú wọn o. Ọkọ̀ nígbà ìṣàmàlà láti máa jẹ kókó kó dá lámàlà kókó rẹ̀ láti lọ máa ṣe. Ṣé bí rẹ̀ wọ́n fi kọ́ dàbí? Ẹlòmíràn nínú ilé wọn gan. Ọmọ ẹbí wọn máa kó tìra, ọmọ ẹbí wọn máa ṣe dédé iṣẹ́ ìdí wọn. Wọ́n ti fi ẹ̀kọ́ ilé kọ̀ọ̀kan wọn. Lọ́kọ̀ máa máa dì tán. Wọ́n kọ́ iye ọkọ̀ rẹ̀ ṣe wọn. Iye ọkọ̀ wọn da iye ọkọ̀ wọn ṣe kíní kan. Ẹjọ́ ẹ̀kọ́ ìdí nínú wọn kọ́ra kọ̀ wọn máa rí. Ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà. Wọn náà máa wà pẹ̀lú dídẹ náà ní tẹ́jú. àṣẹ ọ̀gbẹ́ni àbáwọ̀ àbẹ̀tì àṣẹ ògbà. èrò kojú òpó ní gbogbo ẹgbẹ́ kí n ra dápò nínú àwọn náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ máa dáhùn sí ìbéèrè àbí kí n bẹ́ẹ̀ pẹ̀lú. ayé tètè yànnàná kan náà rọ̀ rèé bàbá ikọ̀ pé náà kan sọ. bàbá ẹ̀ fọ ọ̀pọ̀lọpọ̀ wọn ní ẹ̀ fọ ìjà àrọ̀mjá yẹn fọ wọn ni ọ̀dẹ̀ nẹ okun àti ìjà ọ̀rọ̀ bá mi akọ ní èyí ò rè ń jà kó o bá ti yọjú àfẹsẹ̀ ẹ̀sẹ̀sáìsì pọ̀ káwọn ọ̀run jẹ́ tètè kan tètè ṣe àmọ́ orin mẹ́nubà aṣojú mi fò òun rántí sọ láti ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rè nẹ ẹ̀kọ́ ilé ọ̀ní èpè kẹ́yìn sẹ́yìn ẹ̀kọ́ wọn fọ́n fẹ́ gba housemaid àtọ́ ní ẹgbẹ́ housemaid àtọ́ ní ìgbà housemaid èṣọ́ ní ẹ̀ẹ́nẹ́kọ́ ilé fọ́ oyè ẹ̀kọ́ tọ́jú ibẹ̀ oyè ẹ̀kọ́ tún bẹ́ẹ̀ ṣe rè má sọ rí housemaid ó lápọn mi ò mú gbalẹ̀ okó gbọ̀n oríṣiríṣi ara rẹ̀ ń ṣẹlẹ̀ ní wàdé mo mú àbúrò mi kan nígbà kan aya rẹ̀ lè dànù kàn sí ọbẹ̀ ó rán kan ráyà rẹ̀ mọ́ ṣe náyé rẹ̀ kó gbómi kaná kò bá ti gbómi yẹn kaná kó pò tíì kó mú àmọ́ kọ́ bá ń ṣe ṣíṣe nulẹ̀ wọ́n máa rí kó bọ́rọ̀dé o èlì jáde o àmọ́ kan bá ti bọ̀ ẹran kan ti dẹ́ àwa bọ́rọ̀dé a máa bọ́rún jẹ́rẹ̀ àkótìrò fẹ́ jẹ́ àkórabọ́ àdé ìrírí àlà. àwọn ẹbí ọkọ rẹ̀ dàrú mẹ́rin. ó ń ṣẹlẹ̀ wá yẹn jẹ́rìí bá mi máa ń sọ̀rọ̀ kan lóòótọ́ àwa láti bọkàn
iye ìbí mi yàtọ̀ sí iye ìbọ́kọ mi bá ìbí mi yàtọ̀ sí bá ìbọ́kọ mi ṣùgbọ́n bá mi máa sọ mi nígbà náà pọ̀ kó o bá ti wà nínú àjọṣepọ̀ kankan pẹ̀lú ọ̀nìkọ́ni oléṣi òwò oléṣi iṣẹ́ oléṣi ìfẹ́ oléṣi ẹ̀sìn kò bá ti wà ohun àkọ́kọ́ ló máa kọ́kọ́ rí òye ẹni yẹn irú ìwà ẹni yẹn wàá kọ́kọ́ wò ó wàá wà láì dáadáa ṣé wàá rẹ̀ bọ́ tèmi dọ́gba ó dá ohun rí ọ ní èmi ṣe ó di dandan kí n bọ́ rìn àmọ́ ṣé mo rárá gbà sí kí n bá rárá gbà sí bí n ṣe fẹ́ ṣe kémi tẹ̀rẹ̀ ká máa nẹ ọjà orí bá máa ń kọ sọ́rọ̀ yẹn kó o bá ti mọ̀ yẹn kó o ti lè rí your wife wey nẹ wàhálà mọ́ káwọn èèyàn bá ń rò fún náírà ọjọ́ mẹ́ta ó yẹ kẹ́ńjà náà mẹ́fà ó ṣeé ṣe ní ọdún kọ̀kẹ́ má jà ní nǹkan ṣo ohun ìṣẹ̀lẹ̀ rẹ̀ yẹn àmọ́ ẹsẹ̀ kọ ilé èsì sùúrù èsì àforítì èsì àtẹ̀mọ́ra olómìnira fọ èmi fi inú mi ṣeré mo wò ètò kan ní ọdún kan mo yí kéré nígbà náà mo sọ pé tọkọ tìyàwó kan fọkàn wa sọ̀rọ̀ ìyẹn rí màmá yẹn wá fọ kí olóòtú ètò yẹn bí ìrànlọ́wọ́ màmá yẹn pọ̀ irun èsì ṣẹlẹ̀ náà rí ìgbéyàwó wọn rí ó ń lè fún kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ìyẹn rúbìnrin yẹn fọnú ilé òun àwọn òǹgùnyàn àmọ́ kò ń nọkọ òun kò ń tó ọ̀sẹ̀ méjì kí mẹ́ta rọkọ òun dédé sọ̀rọ̀ òun fóun fẹ́ jẹ yan ìyẹn rí màmá bá fọ òun gbé ó bá sọ̀rọ̀ kọrẹ fọ òun ti gbọ́ kọ́kọ́rá bọ̀ sí màmá bọ rí ìgboro ṣó ń rà fùfú màmá wa gbé fùfú kànú ojú ń gbóná dáadáa ó fà mọ́ra wa pàdé inú àbọ̀ kọ́kọ́rẹ́ dẹ́ẹ̀dì ọ̀rá mo ti yàgùnyàn náà yìí ẹ kọ́kọ́rẹ́ mọ orí àwò fùfú rí ìyẹn rí bọ̀ ó ń gbóná fẹ́ẹ́ gbéra ìyẹn ṣe wá ìgbóná kẹ́ ìyẹn sọ̀rọ̀ àmọ́ pẹ̀lú ìfẹ́ ọkọ rẹ̀ jẹ́ kò dẹ́ ṣàlàyé ọkọ rẹ̀ pọ̀ wọ́n fi yan kọ́ òun ó gbà ọkọ rẹ̀ láti kọ́ òun bó ṣe ń gúnyán nígbà ní àmọ́ mélòó nú àwa ọmọdé sẹ́yìn àwọn sẹ́ẹ̀tì tẹ̀lé rẹ̀ ọlọ́run aṣọ dídì. ẹ̀rọ kọjú òpó ní gbogbo ẹgbẹ́ aláàrẹ̀ ọmọ kan tí wọ́n ní kó orúkọ wọn. nígbà mi ò. Obìnrin akọ́jọ́ ẹ̀kọ́ ní pípọ̀ rí. Adé ẹ̀ náà rí kí ni náà rí. Àdúrà ẹ̀rẹ́ pé ìpínlẹ̀ mọ́jú rẹ̀ bá mi kí màdámù Mr. Awóṣọ̀yà. Ẹ ṣe púpọ̀ àṣẹ ọba mi. Ìmọ̀ fẹ́ǹfẹ́ ni ẹ̀yà àbọ̀ ìrẹ́pẹ́ ni yóò ní tó ṣe. Ìmọ̀ rẹ̀ pé bọ̀ ó yẹ ká ilé ṣe kíní ní ọkùnrin tó rí ọgbọ́n ìtọ́jú kan. Bí a ní mo ní ìwé kékeré ìyẹ́bọ̀ lórí sójà méjì kan ọ̀pọ̀lọpọ̀ máa pẹ́ kò dúró ẹni bí ẹrú mi dé ibi ìjà àgbàlagbà ẹbí mẹ́rin nílò tó ká jẹ́ mi àwọ̀ yàtọ̀ sí ayérawa ẹ̀. So láti lè jẹ́ kí ìgbéyàwó gbogbo dára ọjọ́ ọmọ náà ṣe èkó ìwọ́ ọ̀pọ̀lọpọ̀ ìfọ̀ lọ́tún lọ́sì gẹ́gẹ́ bí òye nǹkan mi rí. So orí akọ̀jọ́ ráyè kò ní pípọ̀ rẹ̀ ọ̀rẹ́ mi ti ní bèbè wọ́n ṣe o ọ̀rẹ́ mi ní bèbè amú mi lórí òkè ṣé òun wò mí láti jọ orókè bó sí ogun lókè gbógun mi mo dábàá tó wà láàrin ìgbìmọ̀ ìgbálẹ̀ máa fi wẹ́ lọ. nẹ́ẹ̀ni ọmọláàdù ni bí ọmọ sí pẹpẹ bó ṣe ń lọ náà dọ̀tẹ̀rẹ̀ nábàlá ìgbéyàwó rà tẹnu mọ́ nínú èrò kọjú òpó ní bòbé ṣùgbọ́n ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́ náà láàrẹ̀ àwùjọ ẹni ọjọ́ kan dédé nù. ojúmọ́ rẹ ojúmọ́ rẹ kó orúkọ wọn. ẹ ṣe orúkọ wọn. a máa ṣe oyè mi. Obìnrin bá ti dáadáa ní kọ́kọ́ tí màá láì jẹ́ ọkọ lè nífẹ̀ẹ́ rẹ̀. Tàbí obìnrin ní tẹ̀lé ọwọ́ kó bá ọkọ rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ọkọ rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ láti lè dìde. Ọkọ rẹ̀ máa ń torí tó máa ń kọ̀ọ̀kan lágbájá àmàrà máa jẹ àmàrà ìpamárà ní ìsìn ìkọlọ̀ tó ṣàná ọ̀bẹ̀rẹ̀. a máa ṣe wọn. wọ́n ṣe àjẹ ìyẹn ìṣe. àwọn ọkọ òde àrògbó náà. àwọn èèyàn ń kí ayé bẹ́ẹ̀ náà kàárọ̀ ọ̀wọ́ kó ọjọ́ ìbí mi. ẹ ṣe wọn. wọ́n mọ̀ fọ́ ti fẹ́ kí ẹ náà rọ̀ mí fún ọ̀wọ́ kó ọjọ́ ìbí náà rọ̀ mí èrò máa kún jókòó ọ̀rẹ́ mi jíǹde láàlá rẹ̀. Hello, Bíọ́lá ló dé gbogbo ayẹyẹ. iye yìí mo jẹ́ o. kó o péjọ mẹ́ta ṣé sùúrù kùnú kẹ̀.
ọ̀nà pọ̀ ní. ọ̀rẹ́ mi kí ọ̀rẹ́ ìdámọ̀ ìwà nígbẹ́. àwọn náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kẹ́ máa pè Mo gbàdúrà. ẹ ṣeun púpọ̀ Ó wọ̀ mí lórí. ẹ ṣeun púpọ̀ sà. Ìbáà is an intelligent woman. Orúkọ mi wú o. Ẹ ṣeun sà. Àwọn àjẹ́ kí àwọn ọmọ akọ́ lè gbọ́. A máa ṣe o. Àwọn èdè ìgbẹ̀yẹ̀ ń bọ̀ ní ọkọ àtàwọn èdè wà ń bẹ̀. A ṣe. Ọ̀pọ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ ẹ̀ àwọn ọmọ ìgbà lérú ni. Tí nǹkan ọ̀pọ̀ kí n fi ilé yìí náà ẹ̀ pẹ́ láyé. A ṣe sà. ṣe o ṣe o Ọmọdún aláàjọ ìmọ̀dún. A ṣe ṣe o. o Àti ìdàgbàyà. Ìyá àkọ́nà yín ẹ̀ ń jà lù. A ṣe o bá mi. ṣe o ṣe o Ẹ máa dé tòbọ̀. Ẹ máa dé tòbọ̀. Ẹ ṣeun púpọ̀ sà. èrò kan jókòó ní bòbé Ṣé a máa gbọ́? àwọn náà àwọn sọ̀rọ̀ wọ́n ẹ máa dá wọn lóhùn. Hello, ẹ káàbọ̀ ẹ ti wọlé o. Ẹ tó sà. Mo kí màmá mi àwọn ẹlòmíràn ẹ̀kọ́ ọjọ́ bíi èyí o. Ẹ ṣeun púpọ̀ sà. A máa ṣe o. A ṣe ọba mi. Ọmọbìnrin tó kí ọmọbìnrin ẹ̀ṣẹ̀ ṣe mi sọ Iye ṣe mi ti dáhùn yẹn mọ àfẹnikẹ bí ìwé kí ni náà mi ò. Ọmọ ti ṣe tán, ọmọ àpọ̀dọ̀ àbọ̀ àpapọ̀ ní kọ́lẹ́jì ọ̀pọ̀ ìlú. wọ́n ti bọ̀ lẹ́sẹ̀ ṣé wọ́n bá mi gẹ́tù wọn náà yẹn wọ́n ti bá mi gẹ́tù wọn wà o. èrò kan jókòó ní bòbé a máa dápò yẹn náà náà kọ̀ọ̀kan ẹjí mi ṣe wáyé ẹjí mi dókè náà mọ́ wa. Báàbí ìṣọ̀lá ń dá àbọ̀ ọmọ kí mo ní wọlé lè. ọmọ ní ìgbàṣà. Ọlọ́dẹ ti fẹ́ fẹ́ o. Ẹ̀mí ìyá ṣe kú ọ̀pọ̀ lórí. Happy 80th birthday. Bàbá mi olówó ẹ̀kọ́ àádọ́tẹ̀. My very distinguished guests, ladies and gentlemen, on behalf of the celebrant, I'd like to say a very warm welcome to you. ṣé wọ́n ìgbàgbé ètò ìgbìmọ̀yà látàárọ̀ láti fi ṣe látàárọ̀ bó ṣe ń lọ ráńpẹ́ ètò ìwé bó ṣe ń lọ láàrin ìgbéyàwó ìjẹ́kọ̀ ọdún méjì mẹ́ta tó bá ìtúká ìyẹn náà pẹ̀kẹ́lù mẹ́mí láàlá rẹ̀ ọ̀nà kan tí wọ̀ lórí gbòdé àwùjọ ìlú náà gan dédé. Ọmọ ti bí àwọn ìjọba rẹ̀. àbẹ́ ìpínlẹ̀ ẹ̀rí kí ni náà rí bùsù. Ọ̀tẹ̀ rẹ̀ máa rí ní Nàìjíríà wọn tí ń kọ́ ẹlẹ́kan náà ìtẹ́sọ̀ ìkọ́ fẹ́ra lọ́jọ́ kan o. mo ti ń sọ̀rọ̀ rẹ̀ ní àwọn onímọ̀ àwọn sọ̀rọ̀ náà ń bọ̀ mo ń lọ orí òkè gbogbo Wọ́n rẹ̀ sọ̀rọ̀ láti mọ̀ fà. láti bó sí. Ṣé wọ́n ń sọ̀rọ̀ láti mọ̀ fà? a máa wá àwọn tí náà ṣe ìgbà Àgbọ̀rọ̀ rẹ̀ kó jọ pẹ̀lú màá jọba. àṣẹ Wọ́n yẹ kó ọjọ́ bí yẹn. Ẹ ṣeun sà. Ìgbàlódé máa ṣe o. A ṣe o. Àgbọ̀ sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ rẹ̀ ń sọ. Ṣùgbọ́n obìnrin rẹ̀ bá lọ́jọ́ kọ́ fóńgbẹ̀kọ ilé ìta wọn máa ti kọ́ bọ̀ lórí ojúlé ọ̀rẹ́ mi náà. Ìyàwó mi lè mọ ìtọ́jú ilé ṣíra rárá. Lórí tó wà níyàwó ìyàwó tí wọn ní ẹ̀rí tó wà níyàwó. Ìtọ́jú ilé lórí ni mo rí wọn máa rí ìmọ̀lẹ́ ìpínlẹ̀ èdè ẹ̀ ìmákìgbé wáyé. Àbí ọ̀rọ̀ fi ṣe kan ṣo àti ìran ọmọ àkókò òdèjì ní aṣọ àwà ní náà ní ayé tó lè wà ní wàlé. Tí wọ́n kọ̀ lé nígbà tí kẹsàn-án lè wọ́n náà jẹ́ kán lè gbọ́ o. àṣẹ ọ̀gá yìí àṣẹ o kéèyàn bá ti ní ọkùnrin ìjẹpọ̀ òfẹ́jú ẹ máa fẹ́ràn ogun èmi náà rẹ̀ kàn kó jẹ́ fọ́ká bá lọlé rẹ̀ sọ́kọ́ rẹ̀ bá gbà wọn kí dédé ṣeun kankan kí èèyàn máa kó dédé kí ṣe dédé àti ṣíṣí ọdẹ dédé náà máa ṣe kò là ọjọ́ kan ló fọ́ máa tẹ̀ bá mi mo bá rẹ̀ ẹ̀bà mo tó má jí mi jẹun láàlá rẹ̀ ọmọ kan ti wọlé wọ́n ti wọlé ní bòbé iye mi o tí a bá ráyè pẹ̀lú padà sí ipò yẹn kò ń lọ kò ń bọ̀ kò ń bukọ́ àbíká fọmù gọ́fẹ̀ẹ́ àwọn ẹnu àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lè ní ojú òpó lè nínú ní agbára pẹ̀lẹ́ ní bòbé nìkan ní alárẹ̀ ní bòbé Susan Jésù gbèmí àpò ṣọ̀gá aródù yé èrò ojú òpó sí gbé ebùgbé láàlá rẹ̀ àwùjọ ní yọngàn dédé ni. Skọ́ọ̀bù lẹ́bi náà fi tẹ́sẹ̀ wọ́n nìyẹn ọjọ́ náà. Ẹ ṣé o, ibi ọ̀rọ̀ ibẹ̀ yẹn ràn dárọ̀rọ̀ sí. Obìnrin láti fẹ́jú, ó gbọ́dọ̀ mọ iṣẹ́ ilé. Bẹ́ẹ̀ni.
bá mi pè é bá mi nà níbẹ̀. Obìnrin ìbámọ̀ fọ òun fẹ́ àlàáfíà nú ara nú ẹ̀jẹ̀ nẹ́rẹ̀ bí ohun kò gbọ́dọ̀ fẹ́ jù. Ó yẹ kó mú gbàrẹ̀ yẹ kó ń gba ilẹ̀ òlé, ó yẹ kó mọ̀ gbàrẹ̀ yẹ kó ń fọ aṣọ, ó yẹ kó mọ̀ fọ kó ń bá jẹun tán ṣan máa fọ àbọ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Olómìnira wọ́n lè kọ́ rẹ̀ràn dé láti ọjà ṣé òun kọ́ máa dàrú wá kó má wà kúrò kó má kó ra bọ́ kó má sí. Kò wáyé àwọn afọ ọmọ mi ṣàìsàn ọmọ mi gbọ̀ngbẹ̀ oríṣiríṣi mi ṣẹlẹ̀. Obìnrin mìíràn èèmù bọ́ ti ń wẹ̀ nálẹ́ èèmù bọ́ ti ń wẹ̀ nálẹ́. Olómìnira kò bá ti jájà ṣèṣì rán tí kò yẹ kó wẹ̀ náàrọ̀ èkú dẹ́ jíjọ́ mìíràn jọ rẹ̀ kọ́kọ́ bá dẹ̀ súnmọ́ ọ̀fọ̀ olólùfẹ́ mi yẹ́ gbá ọkọ̀ gbàgbà bí arọ́kọ̀ kà fọ́ nígbà tó tó láwùjọ àwùjọ ni yan gan dédé ni o. Ẹ̀bẹ̀ ni ilé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀bẹ̀ ni iye rédíò yẹn lẹ̀ lọ́wọ́. Ẹ̀yẹ máa rè méjì òbí ọmọ ẹ̀mẹ́ àwọn ọkọ̀ lórí ogbẹ́ ẹ̀kọ́. Ìlú ẹ̀kẹ́rẹ́ wá sí ìlú rẹ̀ pọ̀ jù. Ìlọ́pọ̀ nínú ọmọ ẹ̀mí sáré lọ́dọ̀ ọkọ̀ nípa. Sípè yẹn lè ṣe ọdún náà. Láàlá rẹ̀ wọ́n ti wọ̀dé o. Mo dá àjọṣepọ̀ sí ẹni tọ̀gá. Mo ń gbọ́ o. Mo ń gbọ́ ẹ mà. Ayé ọ̀gá ìyá tí wọ́n lè sọ̀rọ̀ ní. Ẹ rọra wà. Ìrìnà tètò. Àwọn ará ẹ̀ mà. Ẹ máa wò ní àwọn ẹ náà mo sọ̀rọ̀ máa mú lọ lórí òkè gbogbo mi wọ́n fọ́n máa fi wẹ́ẹ̀lì náà. Ṣé ilé ọ̀pọ̀lọpọ̀ orin tẹ́lẹ̀? Pẹ̀lú ọkùnrin ẹni ìwé ìlú. Àwọn bí ẹ̀kọ́ ẹ̀ ń dá ìwé pọ̀ sílẹ̀. Sọ́kùn ìjẹ́ tó kọ̀ọ̀kan máa gbẹ̀dá nínú mọ́tò rẹ̀ wá ní tó kọ́ ọmọ ẹgbẹ́ kan ní bá. Ó lẹ́gbẹ̀dá náà ń jẹ́ tó kọ́ ẹ̀sẹ̀ fún wọn. Mo rà wá mọ́tò ń bọ̀ fún gbára ìjọba ẹ̀yẹ ìjọba fẹ̀gbẹ̀gbẹ̀. Tó ti ṣòro tó máa bí. Ó ti gbé wa ní kó fẹ́rẹ̀ máa ṣe lẹ̀ bí ọmọ ìlú àti fẹ́ fún àgbẹ̀ tó ti mọ́ lẹ́kọ̀ọ́ tó mọ́ lẹ́yọ nígbà tí wọ́n fẹ́rẹ̀ sọ́kùn sí rẹ̀. Ọmọ tó dá lórúkọ rẹ̀. Òjì òní tó ìlú mi jẹ́ ẹgbẹ́ ẹ̀kọ́ tó máa fi mú mo jẹ́ pé ìgbà tí bóun náà máa tètè parí àwọn máa tètè máa fi ọmọ bọ́ mọ́. Ọkọ̀ ìgbọ̀kọ̀ ṣọ́ọ̀tì tó ń bẹ̀kọ̀ ní pápá. Ìyẹn náà máa ilé ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́wọ́ wà náà wà ní ẹ̀kọ́. Àwọn abiyamọ pápá obìnrin náà fún ẹ pápá ẹ̀ láti lọ́wọ́ tí ó yàpọ̀ sí lọ fún wọn lórí lọ fún wọn lórí ẹ̀ka àgbẹ̀dẹ. Ọmọ ẹ̀ lọ́ máa fẹ́. Ibu orúkọ ọmọ ìgbésẹ̀ ìjọba ìgbésẹ̀ ìta ìjà nígbà kan nílé. Ọmọ ẹgbẹ́ tí ó lọ́mọ wọn. Ọmọ ẹgbẹ́ tí ó lọ́mọ tẹ̀sí tákétáké. Ṣé ẹ mọ̀ kọ́kọ́ tí ó kọ́kọ́ ìlọ́wọ́ ní ilé ìyàgbẹ́? A ti kó kàmọ́ a ti múra púpọ̀. Aṣọ ọmọ ẹgbẹ́ ìjẹ́ yọkọ̀. Ó ti dìbò alẹ̀. Bá a fẹ́ bá ti ṣe é pátá àti lórí iṣẹ́. Lábà gbàgbà ẹ̀ ní gbèsè. Torí náà ṣe kéré láti sọ èyí gẹ́gẹ́ bí ọdún tó pẹ̀lú oníṣẹ́ ọ̀gá kan fún ẹ̀mí tó máa lọ ẹ̀jẹ̀ tó máa lẹ́nu kó má ta lójú kù ẹ̀jẹ̀ níjẹ́ kan má jẹ̀ bẹ́ẹ̀ fún ọmọ ọmọ wọn máa fi kú. Torí wọ́n fi rẹ̀ láti gbọ́ ìka máa gbọ́dọ̀ àtọ̀ ní mú sọ́kọ̀ lọ́dọ̀ ní ìfọ́sẹ̀ pàlá rẹ̀. A máa wá wọn kì. Ẹ̀fọ́ wọn bẹ̀rẹ̀ sẹ́kí ní ìfọ́sẹ̀ Kẹ́sọ̀ sẹ́yìn. Ọ̀rẹ́ mi wọ́n fọwọ́ ìnáwó ọbẹ̀ fọ ìyá ọkọ rẹ̀ nù rẹ̀. Wọ́n yẹ̀ mí kúrò. Àwọn méjèèjì rọ́pò pọ̀ ṣọ́ọ̀kẹ́ ní pọ̀ ẹ ṣọ́ọ̀kù pọ̀ mà. Lórí ètò nínú bó ṣe ń lọ lórí ètò nínú bó ṣe ń lọ lábala ìyàwó ìjẹ́ fún ọdún méjì mẹ́ta àwọn tí wọ́n máa túká ní aláàfin gbé yẹ ni àwẹ̀ ló wọ́n àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ Jésù gbé ní Susan Àwòṣọ̀gá Aródù edédé ni wọ́n máa ń pè ní Aródù kó o bá ti rọ́ọ̀rẹ́ mi kó o bá ń wò wá lójú ẹ̀rọ ayélujára náà kó o bá rọ́ọ̀rẹ́ mi ṣóun dúdú kí dédé ṣáwọ́ rẹ̀ tuntun mìíràn orí gbùkẹ́gbùkẹ́ kùsì kéèyàn orí gbùkẹ́gbùkẹ́ wáyé kí dáadáa àwọn ọkùnrin kan mú wò náà tún lóṣù kan mú wò kan mú ọdún fún ọba rẹ̀ ọ̀rẹ́ mi máa rọrùn wá sílẹ̀ ṣe ká mú ọdún èmi obìnrin rẹ̀ ìmọ̀ ọkùnrin rí ló yẹ ká máa wò ọ̀rẹ́ mi èrí gbùkẹ́gbùkẹ́ yẹn wọ́n wò ẹ̀bùrú náà ni ọmọ aláàbò máa ti tẹ́ mi máa kúrò níbo bẹ́ẹ̀ ṣé wọ́n ìgbàgbé ẹsẹ̀ fún ẹtí FM àwùjọ ẹni òyìnbó níbẹ̀ ni mo wà. Àti ìjẹ̀gbọ́n
ó ti sọ ọ̀nà. ọmọ tó bẹ̀rẹ̀ 11:56 sí 57 àpò ọ̀rẹ́ mi ìhùn máa tó bẹ́ nínà níbẹ̀ nìyí kífà kó jẹ́ fọjọ́ wẹ́dì ní ọjọ́ ìgbéyàwó ọkùnrin rẹ̀ ń yàrí ọmọ afọ kí mo máa ń rí kíníyàn lóríwó ẹ̀rọ ayélujára tó máa fọ wọ́n ń ṣe àwòrán skẹ́ẹ̀tì kan wọ́n máa ń ṣe yìí bọ́ lójúkọ́rọ́júwé èmi ti rí ènìyàn jẹ́ fọ́ ọjọ́ ìgbéyàwó ṣáàrè tí ọkọ ìyàwó káàrè tí káàtì àdísùn jẹ́lẹ̀ ìgbé wọ́n fọ́ introduction rán máa ṣe kan gbà àti wà kékeré kan ríta ká gbà ṣíà ká jókòó àwọn nílùú dédé ẹni tí jókòó káàmú retí ọkọ ìyàwó fọmúwa omúwa níka pè ọ fọmúwa òun ti fẹ́ débẹ̀ òun àtàwọn ẹbí òun àṣẹ ẹwà níka go márùn rù ọ̀nà kan pè kó fọ yóò ń bá àárò fọ ọmọbìnrin èèyàn ń pa ọjà onílọ́rùn wà wọ́n fọ́ ti dídé jì tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ sọ ní wọ́n afọ́ kí wọ́n ṣe mọ̀ mí mọ̀ èdè dé sí màṣẹ wọ́n ṣe sọ yẹn ń kọjọ́ yẹn ra pé ìrí bá mi kan tó pè mọ́ yìí kan fọ àwọn ìkúrò ní reception kan fọ kọ́kọ́ ìyàwó àgbà certificate kan fọ certificate ìwọ̀n tí ọmọ mi lọ́jọ́ ìyàwó òun ṣẹlẹ̀ wá kí wọ́n rò fọ́ fàdédé ìlú lọ́jọ́ ìyàwó gbọ́gbọ́n àwọn kan fọ ọjọ́ kẹta ìyàwó wọn fọ ìgbéyàwó wọn sọ̀rọ̀ àwọn fọ ojú àwọn wáyé àwọn. mi lè fọrùn wá èrè fà àmọ́ káàjọ gbéyẹ̀wò olómìnira ó lè ti máa wò fọ kó n bá sọ̀rọ̀ ara ilé òun náà wọ́n lè fọ ọ̀ràn kan ṣọ́ràn kan àmọ́ kó n bá díjọ náà wọ́n ní ẹrun méjì láti ṣe àwọn agbára òun náà ó lè ṣòro òun rò rè yẹn. mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ pé èyí ṣọkùnrin nìkan rẹ̀ fún ṣe ìgbéyàwó níjọ́ ìgbéyàwó mo rántí ìgbéyàwó kan rí mo lọ ní Ìkẹjà ọdún náà ní 2006 kọ̀wé ọ̀n kọ́pù rí mo bọ́ lọ́rùn fún ní kọ́pù nọ́mbà 11 wá rán pé wọ́n níjọ́ náà kàn dẹ́ pé kọ́pù ṣe mass wedding ní Ìkòyí kàn pé 1 2 kàn pè dé orí kẹwàá kàn dẹ́ bẹ̀rẹ̀ kọ́pù 10 kọ́pù 10 kọ́pù 10 kan àárí kọ́pù 10 ká máa wẹ̀gbẹ́ ṣáàrí ìyàwó rẹ̀ ṣí kọ́pù 10 ṣé òun dátà ti dúró kó yọ gélé jùlọ ògbó dédé ti rán tó mọ lára ṣé òun ju fúláwà nù kí ìṣẹ̀lẹ̀ kí ìṣàṣe kò dẹ́ lọ ṣàrọ̀ náà kàn ṣẹ̀ wà ń sọ fún ọlọ́kàn rẹ̀ pé nú mọ tó fọ ọkọ rẹ̀ kan ní obìnrin kan rèébí ẹmọ òun ò ṣe ìyẹ̀pẹ̀ ẹmọ láàárọ̀ ọjọ́ ọ̀rọ̀ wọn fẹ́ ṣe wedding nìyẹn rán ọkọ rẹ̀ kan yọ ọkọ rẹ̀ ibẹ̀ ló ń gbé fún òun dẹ̀ ṣe ìgbéyàwó tó ó ṣe kó ṣe rán ọ̀run wá èrè máa ń ṣẹlẹ̀ obìnrin mìíràn rèé àwọn obìnrin oníṣọ̀ṣọ̀ kiri ṣọ̀ṣọ̀ṣọ̀ kẹ́kiri àdúgbò ọkùnrin kan níjọ́ kan rí ẹ̀mí sọ̀tọ̀ ara rẹ̀ yìí alẹ́ ìgbéyàwó kù ọ̀nà àti bóyá ìpáyà fọ kí n bá sọrí bá mi olè fọ ọmọ àṣepè mi kí mo sọrí yé mi olè fọ ọmọ náà mi lẹ́gbà olóṣìṣẹ́ rí ṣíkúrì wọ́n tètè sọ fọ àwọn lè ṣe mọ́ olómìnira lè ṣiṣẹ́ wọn obìnrin máa ró tìpá àti láàfin gbọ̀n ọ̀nìwá ìró máa fẹ́ wélé kọ̀ mi a máa fọ owó dá èmi àtẹ ẹnu ọrùn kò bá díjọ náà ṣe ẹjọ́ nílẹ̀ bá rí ẹ máa sọ̀pọ̀. ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ ń túwé o lẹ́nu ìyẹn àwẹ̀ náà lédè àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ Jésù gbé ní Susan àwọn ṣọ̀gá ìyẹn ní èmi ṣọjọ́ ìdílé mi rèmíládùn rẹ̀ rèmí fún ẹni ọgbọ́n ìmọ̀ àtòyẹ rèmfà ohun ìtọ́ka láàrin ìgbéyàwó láàlá rẹ̀ wọ́n ti wọ̀ lórí bòbé o. ẹ̀wẹ̀ tó bàbá olóyè ni tí ń bẹ́ ìbọ̀ tí ń bẹ́ nǹkan ọ̀rọ̀ yé mi sọ̀rọ̀ sẹ́yìn ẹ ìgbéyàwó rẹ̀ mi sọ fọ ìjọ mẹ́ta ẹ̀ kan ataya kan lẹ́ra wọ́n ìjọyọ̀pọ̀ ọkànra wọ́n dẹ̀ sì gbéyàwó alẹ́ ẹjọ́ ìgbéyàwó kọ́kọ́ fọ́ ọmọ ẹ̀rẹ́kù ìyàwó fọ ṣáàyè sọ̀rọ̀ ilẹ̀kùn yẹn ṣì ń bá ẹ̀bùn ìjọ kejì ìjọ kẹta kan bọ́lẹ̀ kiri má kọlọ má jọ rẹ̀ ìyàwó tí ná ní oṣù mẹ́ta lọ́nà kan rògbò àtẹ̀yàwó rí bọ́lẹ̀ ìgbé jọ́lẹ̀ láti rí tún ìwé títù lóhun ti gbé láti dẹ́sẹ̀ ìwé yẹn jábọ́ ìwé yẹn jábọ́ ó máa kẹ́rù òun ìwé yẹn jábọ́ ìwà ọkọ̀ òun ìwé yẹn ọwọ́ ń fi kọ́ láwò sọ́rí bọ́ títú wáíwáíwáí kọ́ ó tọ́ ń bọ́ sínú ní oṣù mẹ́ta o. ọ̀kẹ́kẹ́ wa pé ṣọ́ọ̀ṣì èso wọn pọ̀ wọn pé wọn kọ́ wọn gbàgbà ẹ̀ kan wá wọn gba afọkàn jù kó máa kẹ́rù rẹ lọ bàbá tiẹ̀ lọ ọlọ́run á pèsè ìyàwó ìmẹ́rẹ́ rẹ ọ̀nì ìdìgbé ọ̀rẹ́ mi gangan ń wà. ṣe ní kákan wo ìjọ ní alẹ́ sọ̀rọ̀. ọlọ́run kó ṣàánú ẹni láti kọ́ ọ̀rọ̀ yìí ẹni ṣe kí ni èyí tó kù tán wà. mo ṣe ọ̀gá ni a máa wá lánàá mo ṣe ọ̀gá ni ọ̀rọ̀ rẹ oyún ń ṣẹlẹ̀ onígbéyàwó o
àwọn àlẹ́ lè gbà pé mọ́ ìpè yìí ń wọ̀ ní dúró bí wọ́n pè é. a máa bọ̀ sọ́nu jọ́mìrẹ́. àbá àwọn bọ̀ sọ́nu jẹ́mìrẹ́ káàbá tún pè wọ́n àwọn adẹ́ninú kẹ́ àwọn ẹnu àwọn sọ̀rọ̀ fún àwọn adẹ́ninú nábàlá irun ìfà ìtùkà náà ní ìgbéyàwó rẹ̀ wọ́n ṣe ẹ máa á lè gbé pè ẹ jí má fìwé ṣe lọ ọ̀rẹ́ mi bá ń dágbére àwọn ará ìdókòwò náà. dédé ẹ̀wọ̀n ara ó lè mú kí wẹ́wẹ́ ṣé wọn o ẹ̀kọ́ àdúrà àdédàdúrà rẹ gbá mi ọlọ́run ajú ń gbà o àdẹ́ tún máa ríra níjọ́ mìíràn láìpẹ́ orúkọ mi yí padà Susan Awosoga rán mi pè ní àròdú Òjìgọ̀bì. àwẹ lóhùn àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n èpè tán. àwẹ lóhùn àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ọmọ bàbá kan omi tútù ti jó ní fàì wẹ́kọ̀ ọ̀gá mi bàbá lẹ́gẹ̀. bàbá lẹ́gẹ̀ má bínú ọ̀gá mi o mo kí wẹ́ o tó a lè sàwọn mẹ́wàá ẹsẹ̀ máa ń rọdọ̀ kan ṣo mo kí wẹ́ o. bàbá lẹ́gẹ̀ kẹ́ ẹ̀ bá ń gbẹ́ ni ọ̀rẹ́ mi ti ń gbé wọn ẹni kò bẹ́ẹ̀ o èbúrú orúkọ tèmi máa yí padà Bíọ́lá Oyèsànyà omi náà kan ṣọṣẹ rẹ̀ nákìlẹ̀ Ìjẹ̀bú rán ìdìgbálẹ̀ rí àrẹ máa ìbí kíní náà rí àrẹ máa ìfọ ọkọ kíní náà rí káyọ̀ bá tún omi náà kọ̀ ẹ̀fọ́ wí ìmọ̀kùnrin rí wá tí mọ̀ fọ ìyẹn kàńtàfíìkì ẹ̀bùrú ẹjẹ́ má fìwé ṣe lọ etí ẹ̀fọ́ ìpínlẹ̀ FM àwùjọ ẹni òyìnbọn gbogbo ẹni. ìkẹ̀lẹ̀ tó kàn lẹ́lẹ́kejì bàbá ìfowó ṣàmú ògbọ́tọ̀ ọmọdé ògbọ́tàgbà ògbọ́tìlú ògbọ́tìjòyè ògbàtọ̀wà òfẹ́nirínà òfọ́nirínà. Wà á ti máa gbọ́. Oṣegan, thank you for hosting me. àìwà náà láì náà. I was online. Oríṣiríṣi lédè Ìjẹ̀bú àwọn atọ́kùn ètò ọjọ́ náà tó lédè Ìjẹ̀bú ìlú àná bẹ̀rẹ̀. Àṣà ẹni iṣẹ́ ìjẹ́bú ìyá àti ìjà kan iṣẹ́ ìdílé.